kí lẹ tún fẹ́ ká ṣe ẹlẹ́yìn bú sàbí olóhùn bú sàbí ẹ wá nítorí pé bú Abu Huraira ẹni ò ṣe gbọ́dọ̀ dé rábítà mọ́ Abu Huraira ló kọ́ rábítà àbọ̀ ló dá rábítà lẹ̀ mo rò pé nìyí ti burú kí ni pọ́blẹ́mù ẹ ọmọ wa ṣe bí ẹni tí ajá bù jẹ ní gbogbo ìgbà ìwọ nìkan ni ṣé wọ nìkan ni èyí tẹ̀mí fẹ́ bí ọ ni pé rábítà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí Abu Huraira ló dá lẹ̀ àbí ẹsẹ̀ ya wèrè báyìí àbí wọ́n sọ rábítà yìí ló kọ Abu Huraira ṣe rí ibi tẹ́ ti mọ̀ yí pé gbogbo àwọn tí wọ́n láwọn ń ṣe sálàfí nílẹ̀ Yorùbá tẹ́ ti mọ̀ pé alábòsí ayé àtàlùkìyámà ẹni gbogbo wọn sì lè rí ìyọ́nú Ọlọ́run ibi tẹ́ ti mọ̀ ẹ̀ ń pariwo pé ẹni yìí bú sàábé ó lóun ò bú sàábé ìsì ń ṣe àlàyé láti yàní innahu dahima yubarrir kalamahu ala annahu la yasubbu ashaba rasulina Muhammad ẹ wá rí ọ̀rọ̀ mi sọ ẹ rí gun mi lọ tayọ pé ìbú sàábé láti jọ tẹ̀tẹ̀ wí òkè ẹ ló bú Abu Huraira ẹ wá nítorí pé bú Abu Huraira ẹni ò ṣe gbọ́dọ̀ dé rábítà mọ́ Abu Huraira ló kọ́ rábítà àbọ̀ ló dá rábítà lẹ̀ mo rò pé nìyí ti burú Abu Huraira ló dá rábítà lẹ̀ Abu Huraira ló kọ́ rábítà ọlọ́mbẹ fáwọn sàábì ànábì àkọlé sì ń bẹ fún wọn dandan sì ló jẹ́ fún wa ká pọ́n wọn lé ká gbọ́lá fún wọn ká bàbàrà wọn ká tóbi wọn torí nǹkan kan kọ́ o torí wípé níjọ́ tí ò sẹ́nì kankan àwọn náà bẹ pẹ̀lú ànábì àbí wéèrè ní ẹ̀sùn àwọn sàábì dọ́lọ́ ni sọ́lọ̀ làwọn sàábì ni ìwọ̀ tí ń bẹ fáwọn sàábì ojú bá ń lọ kò jù bá ń lọ àbí kí ni ṣe àwọn bíbù yìí náà sáwọn sàábì jọ́lọ́ ni ẹ̀sọ̀ yìí tó jọ́lọ́ nínú àwọn sàábì ẹ̀sọ̀ yìí tí ipò rẹ̀ tó ipò àwọn ànábì nínú àwọn sàábì à ń ṣe ridwanu láì àlèm à ń ṣe fún wọn à ń ṣe gbogbo ẹ̀ kí lẹ tún fẹ́ ká ṣe ẹlẹ́yìn bú sàábì olóhùn bú sàábì kí wá ní wàhálà torí rẹ̀ lẹ́fí wá sọ pé kò gbọdọ̀ dé rábítà mọ́ ètí ìrí ẹ̀dá Ọlọ́run kan tí ó máa kún eléri ibú bọ̀bọ̀ yìí pẹ̀lú tí ń ṣe àti irú tí ń sọ yìí tí ó sì máa lóhun gbádùn rẹ̀ tí ò ní rí ọ̀tẹ̀ ìkórira ìlara ìbínú ọmọlàkejì tí ò ní rí ṣe dìrásà nínú ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ yìí eléri ibú èèyàn ní orí ń tàn mo fà Al-Kùránì mo fi búra mo fọlọ́n tó dá mi mo fi sẹ̀rí ẹ wú ọ̀rọ̀ tó sọ látòkèdélẹ̀ ìrìn èèyàn mẹ́ta ni ò yẹ kó máa ṣe rábítà mọ́ ẹni ó bú Abu Huraira wàláhì bọ̀bọ̀ ìtì ya wèrè gan Abu Huraira ló dá rábítà lẹ̀ àbí wèrè lélẹ́yìí ni nígbà tó wá lọ lè gbáná mú ó tó wá lọ lè bú àwọn sàábé ó dákọ̀ Abubakar ó dákọ̀ Umar níbo ló ti bú wọn níbo ló ti dákọ̀ wọn ẹlẹ́yìn bú sàábé olóhùn bú sàábé kí ni pọ́blẹ́mù yín ẹ wá wo ohun tó wá lọ lè fi parí ẹ̀yẹ́yẹ́ tí ń jẹ́ nà tí í jà etí ń gbẹ́nu rẹ̀ tí mo sọ tí ń sọ ó wá ní rábítà máa jogún bàbá ńlá bàbá yín àbójogún àfáà yín kan ẹjá wá béèrè lọ́wọ́ tiẹ̀ ogún bàbá ńlá bàbá tiẹ̀ wá rábítà ǹjẹ́ wọ́n lè fẹ́ dákọ̀ àwọn tí wọ́n dá rábítà lẹ̀ kó kọ bàbá tó bí kó àpíà mẹ́ ó kọ bàbá rẹ̀ ó lè àpíà nínú àwọn tó dá rábítà lẹ̀ ó kọ bàbá rẹ̀ ó lè àpíà nínú okò àwọn tí wọ́n dá rábítà lẹ̀. What is your own problem? Kí ni problem ẹ gan? Kí ni problem ẹ? Ọmọ wa ṣe bí ẹni tí ajá bù jẹ ní gbogbo ìgbà. Ìwọ nìkan ni? Ṣé ìwọ nìkan ni? Ìwọ nìkan ni? Kí ni problem bọ̀bọ̀ yìí gan? Kí ni problem ẹ? Lẹ́yìn ọ̀rọ̀ rábítà. Ó sì gbá ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí rẹ̀ ẹ̀ la ilaha illallah ìwọ tó dá nǹkan kan mọ̀ èyí ń gbọ́tọ̀ sọ náà rẹ̀ nìsín gbogbo tẹ́ bá sì mọ̀ ní àṣàsí ẹ lè máa sá ta ni ó sàṣì ọ ṣé ń tọ̀hún tí ó sàṣì ọ ìwọ tá sàṣì ń bá já àṣàsí ń bọ́ ọjà ọmọ ní wà láyà àṣàsí ń bọ́ ọjà torí tá sàṣì ò bá máa bọ́ ọjà irú bọ́ọ̀ tí ń bá kì yọ̀ ní máa bá kí bẹ́ẹ̀ àkọ́kọ́ ni wípé bọ́ọ̀ tí ń ṣe kì yìí ọ̀ ń ba ayé ara rẹ jẹ́ ọtí wá ń ba tàwọn ọmọ rẹ jẹ́ kalẹ̀ pẹ̀lú bọ́ọ̀ tí ń bá kì yìí èèyàn gidi kan tó nítumọ̀ kan yóò máa ṣe bọ́ọ̀ tí ń bá kì í ọ lè gbọ́nà kọ́rí ọ lè rẹ́jísà rábítà láìláìlá ọwọ́ ètò ìfìyà rẹ̀ sẹ̀sì ọ lè rẹ́jísà kí wá ti wá pẹ̀lú kọ́ lè rẹ́jísà rábítà mi kò kẹ́nìbọ̀dì náà já rábítà mi lẹ̀ ẹ máa jòkó rẹ̀ ẹ lè rẹ́jísà rẹ̀ kò kẹ́nìbọ̀dì àmọ́ ilé tá a bá fi tọ́ mọ́
èrì ni ó wò èyí ò ní kọ́ lọ lè mọ̀ kí n ti wa ibi tẹ́ ti rí yálà yọ ọgbọ́n jàǹbá ó ti rí pé àwọn bàbá yẹn láti 1964 tí wọ́n ti dá rábítà yẹn lẹ̀ wọ́n lọ lè rẹ́jísítà rẹ̀ ní CAC nígbà táwọn bàbá wọn ò ràn kàn yí pé bóyá àwọn fẹ́ sọ́ọ̀tì àbáwọn fẹ́ sàbòsí àbáwọn fẹ́ ṣe nǹkan kan sotiye wọn rẹ́jísítà rẹ̀ the next thing tóun sáré ṣe báyìí dé ó sáré lọ rẹ́jísítà ọkọ̀ yẹn ní CAC ni lẹ́mìí ara rẹ̀ òun wà musakaf lẹ́mìí ara rẹ̀ àánú rẹ̀ sì ń ṣe mí torí tí ó jẹ́ àtibọ̀tán rẹ̀ ntí ọ̀tá rẹ̀ tí ó bọ̀ sunkún ni wàláhì mo fọlọ́ mo fi bọ́ra máa ṣe ń so mọ́ra sí now ok ẹ wá wo gbogbo àwọn tí wọ́n ń pera àwọn sàlàfíà látòkè délẹ̀ tí wọ́n bá ń pariwo pé ẹnìkan bú sàbẹ́ ẹnìkan bú sàbẹ́ ẹnìkan bú sàbẹ́ eléyìí bú ayé àtàlìkí àmà ní gbogbo wọn pátápátá gbogbo sàlàfíà pátápátá tí wọ́n ń pariwo wípé ẹnìkan bú sàbẹ́ ẹnìkan bú sàbẹ́ ẹnìkan bú sàbẹ́ eléyìí bú ayé àtàlìkí àmà ní wọn àwọn sàlàfíà wèrè tá ànábì ò ní túmọ̀ lójú wọn ọlá tí wọ́n ń gbé fáwọn sàbẹ́ ó ju ọlá tí wọ́n ń gbé fáwọn ànábì lọ èyí wọn kan ẹlẹ́ẹ̀kejì wá ní wípé ṣé wá rí gbogbo àwọn tí wọ́n ń jẹ́ Ahlul Bayt bẹ́ẹ̀ lérí Imamu Ali bẹ́ẹ̀ lérí yálà wa Fatima sotie ó fi lérí alimamu Hussein Imamu Hassan gbogbo orú àwọn báwọn ni wọn já mọ́ nǹkan kan lójú àwọn tá à ń sọ yìí tíra ń bẹ fún ni o gbogbo tẹ́ tí ń sọ yìí tíra ń bẹ fún ni o wọn já mọ́ nǹkan kan lójú àwọn tá à ń sọ yìí tòun ti gbogbo tá ànábì sọ nípa Imamu Ali ipe gbogbo ẹni tẹ́mi ànábì bá ń jẹ́ mọ́ òlá fún tí ń jọ́gà rẹ̀ Imamu Ali náà ọ̀gá rẹ̀ ní sí hadithun sahih hadisi tó lálàáfíà tó ti gbogbo tá ànábì jó yé wa ipe ìfẹ́ ìyálà wa Fatima dandan ló gbọdọ̀ jẹ́ fún yàn síbẹ̀síbẹ̀ gbogbo àwọn tá a sọ yóò ní túmọ̀ lójú wọn ẹ wá ẹ lọ lè wo ọ̀gá wọn tí wọ́n tẹ̀lé ọ̀gá wọn tí wọ́n tẹ̀lé Ibn Taymiyyah tó jẹ́ ìmáàmù ṣayàtì ìmáàmù gbogbo àwọn ṣètánì tá à ń sọ yìí ó bú ànábì tó bá bí mẹ́mú jáde fún ọ èmú jáde fún ọ tó bá béèrè lọ́wọ́ mi àbí wọ́n ń sàlẹ̀ bú àgbà ẹni tí ń sọ nípa ànábì yìí pé ànábì ò lè ṣe yàtọ̀ láàrin mùmíní àti mùnáfìkì ẹ̀rí pé asami bá bi tẹ̀sífì ìpeni ló mú gọ̀nù ìsọfúnni pé ọlọ́run ò ránṣẹ́ tí ń jẹ́nu tó bá sì béèrè lọ́wọ́ mi mú jáde fún inú tíra rẹ̀ ní sì ti mú jáde tó bá bí mi ẹni tí ń sọ nípa ànábì wípé ìkẹ́ ọlọ́run kankan ò lè sọ̀kalẹ̀ síbi sàárẹ̀ ànábì pàápàá jùlọ sákọ̀fù tí ń bẹ lókè ibi tí wọ́n sí kò lè jẹ́ kí ìkẹ́ ọlọ́run ráyè wọbẹ̀ ní Ibn Taymiyyah tó bá béèrè lọ́dọ̀ mi mú jáde fún ọ nínú tíra rẹ̀ ó fẹnu yẹ̀yẹ́ ànábì ó fẹnu pa ọlá ànábì rẹ̀ ní Ibn Taymiyyah tá a sọ yìí ó wá bú sàbí Ibn Taymiyyah ó bú ségè sí àwọn sàbí la ní Ibn Taymiyyah bí mi máa mú jáde fún ọ nínú tirẹ̀ ẹ̀yin wèrè lérí burúkú tẹ̀ ń pẹ̀lú àyín sàlàfíà tẹ̀ ń ba ayé jẹ́ kí ni wàhálà yín kí lè rí burúkú ẹ̀ ń pariwo pé èèyàn bú sàbẹ́ olóhùn ò bú sàbẹ́ nkẹ́yọ̀ kátẹ́ wà ń tẹnumọ́ látijọ́ inú nkẹ́yọ̀ kátẹ́ fi ṣe wújánu látijọ́ yìí láti yọ ọdún yìí nkẹ́yọ̀ kan tẹ́ fi ṣe wújánu ẹ̀yàn bú sàbẹ́ ẹ̀yàn bá ti sọ tó bá ti sọ̀rọ̀ òdì sí Abu Hurairah jẹ́ bàbá ńlá bàbá rẹ̀ mo bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ ni ẹ̀bẹ̀ ẹ̀ bá bú Abu Hurairah irú ẹ̀ntọ́ àwọn ògbọ́dọ̀ sí rábítà Abu Hurairah ló kọ́ rábítà bóun ló dá rábítà lẹ̀ kí ló ka Abu Hurairah pẹ̀lú rábítà tí wọ́n lẹ̀ Yorùbá sọ̀nà tó gbà ka Abu Hurairah ọ̀nà tí rábítà wọ́n lẹ̀ Yorùbá tó fi ka Abu Hurairah sọ fún wa ká gbọ́ tó fi wá já sí pé torí Abu Hurairah láti lẹ́nìkan kó rábítà àbí wèrè níyìn ni ṣé wèrè níyìn ni wèrè làwọn tó bí yín ni mo béèrè ni kí ni problem ẹ̀yin people yìí ok ẹ jẹ́ sọ bóyá yọ̀ọ̀ká méjì fún wa nínú ọ̀rọ̀ Ibn Taymiyyah ó sọ ọ́nà tíra rẹ̀ tó pè ní Al-Minhaj tíra mú dákọ̀ fún ọ yìí ìwọ náà lọ lè wò ní tí mo wá sọ yìí wá pè nírọ́ mujalladi ẹlẹ́ẹ̀keje sọfà 335 ó ní wala rayba ibi títí ń bọ̀rọ̀ ń bẹ́ẹ̀ nù wala rayba anna al-ijma' al-mu'tabara
ìpanupọ̀ tá a sàríwòye rẹ̀ fil imama lérí pé lágbájá yìí yóò já ṣáájú lágbájá yìí ní ìṣáájú la yadurru fi takhalluful wahid wal ithnain kẹ́nìkan wá lóhun yapa wá ń bẹ àbẹ́yàn méjì kò nìyàn la wa ta'ifatul qalila àbáwọn kan tí wọ́n kóra wọn jọ pọ̀ sótìyé tí wọ́n pọ̀ púpọ̀ fa innahu law tabara dhalika lam yakad yan'aqidu ijma'u ala imama tá a bá ti ń wọlé yìí ni a ní lè ta kókó ìfinijẹ aṣáájú fa innal imamata torí pé ìfìyànjẹ aṣáájú amúrò mọ àyànù ọ̀rọ̀ tá a dá yanrí ni faqad yatakhallafu ar-rajulu li hawa èèyàn ó lè yapa ní tìtorí ìfẹ́ inú tiẹ̀ la yu'lamu ìfẹ́ inú tiẹ̀ nìkan ó lè torí ẹ̀ yapa àwọn yòókù táwọn èèyàn ò ní mọ ẹni tó tìtorí rẹ̀ yapa ó wá ní katakhalufu Sa'd gẹ́gẹ́ bí ọkùnrin tán pè ní Sa'd nínú àwọn ansọ́rù nílùú Madina ni gẹ́gẹ́ bí ìyapa ti Sa'd yìí náà fa'innahu kana qad istashrafa ila an yakuna huwa amir nínú àwọn tí wọ́n jáde tó fẹ́ jẹ́ àmírù ìní Sa'd yìí wà min jihatil ansọ́rì láti agbègbè àwọn ansọ́rù òun náà fẹ́ jẹ́ àmírù falam yasulu lahu dhalika àmọ́ kò rí àmírù yẹn jẹ fabakiya fi nafsi ó wá ṣẹ́kù nínú ẹ̀mí rẹ̀ bakiyatu hawa àṣẹ́kùbọ̀ ìfẹ́nu tó ṣẹ́kù lọ́kàn rẹ̀ inú fà tí fi máa yapa àwọn èèyàn níbi lágbájá aṣáájú ànífi lágbájá jẹ aṣáájú ẹgbọ́n tó sọ nípa Sa'd tí ń jẹ́ kan nínú àwọn sàbí àná Muhammad hadha ma qalahu Ibn Taymiyyah yẹn Sa'd ni ṣe rí pé ìtàn pè ní túmọ̀nù àtúhùmà ìtí wọ́n pè ní túmọ̀nù ìkẹfẹ́sí ni àfi bí ìgbà tó la inú Sa'd tó wá mọ̀ yí pé ìbànújẹ́ àìrí àmírù jẹ tí ò rí jẹun kí ní yẹn sẹ́kù lẹ́mìí rẹ̀ ó wá gbé sẹ́mi fá tó fi lo ayé rẹ̀ tán tó fi kú ẹni máa fi ń yapa àwọn èèyàn nínú tíra rẹ̀ ló wà o nínú tíra rẹ̀ Al-Minhaj ibẹ̀ lọ́wọ́ tí mo sọ yìí wá ẹ lọ lè wò ẹ̀rí ẹ jẹ́ tó fún ilẹ̀ ọ̀kan sí wàláhì mo fọlọ́run tó dá mo fi búra ó pọ̀ wàláhì tàláhì ó pọ̀ inú tíra rẹ̀ láti ti máa ṣàjáde báyìí wàláhì tàláhì ó pọ̀ torí ẹ múra kankan bí ìgbà tó já sí pé àwọn sàbí ànábì jámọ̀ kankan lọ́dọ̀ yìí kí n wàhálà ẹlẹ́yàn bú sàbí olóhùn òbú kọ́dà àwọn Yorùbá máa sọ̀rọ̀ kan wọ́n ní bẹ́yàn bá bú ọba lẹ́yìn tó bá déwájú ọba tó bá sẹ́ wọ́n ní wọ́n fi ilẹ̀ yóò máa lọ ni torí ó ti fi hàn kóhùn tó bá bú nù ká tó wá wípé ẹlẹ́yìn bú sàbí olóhùn òbú sàbí olóhùn tó yẹ pé àwọn ò lè má ṣàdúà fún sàbí àwọn sì máa fọlá àwọn tọrọ ṣé àwọn táwọn fọlá àwọn tọrọ ní làwọn tó wá bú ya Rabbi bihim wa bi alihim bí àwọn tí máa fọlá àwọn tọrọ nù olóhùn òbú sàbí kò wá tì sí nǹkan mi tí ń tẹnu gbogbo yín jáde látọdún náà dòní ìbúsàbí gbogbo yín lọ́lọ́run ó bí ẹ sì rojọ́ bẹ́ẹ̀ wájú Ọlọ́run pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run kẹ́nẹ́ kan ẹni ó fẹnu ka Abu Hurairah so kò gbọ́dọ̀ sí ní rábítà bàbá rẹ ni wọ́n wá gbé sí rábítà àbí bàbá tiẹ̀ àti bàbá tó bí Abu Hurairah àjọ dá rábítà lẹ ẹ má múnú bíyàn ẹ má múyàn Ọlọ́run kọ́lọ̀ má sẹ́yìn ní amúnisìsọ lẹ́yìn eléri burúkú ẹ̀dá yìí a bèèrè lọ́wọ́ yín pọ́nà ló gbà bú Abu Hurairah ẹ ló pa Abu Hurairah látẹnujẹ pé Abu Hurairah ó ní ìrun lẹ́yìn Àlí ìrun ó pé dáadáa lẹ́yìn Àlí ìrun yóò dáadáa àmọ́ oúnjẹ lẹ́yìn Muawiya yóò lépo lérí dáadáa yóò ládùn dáadáa ṣé irọ́ wà ní kò wá rí bẹ́ẹ̀ mo bèèrè ni ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ṣé ìkìtìráhùn ni ṣé mọ̀kútàráhùn lọ̀rọ̀ yẹn ni sádáhùn ni Abu Hurairah yakulu inda Muawiya wa yusalli wara Ali ṣé àdáhùn lọ̀rọ̀ yẹn ni sọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ni Mulaya al-Qaradawi ayakumullah amúnisì sọ làwọn pípù yẹn náà sọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ni kí wá ní tẹ́ rí sọ sí ọ̀rọ̀ tọmọ ìyá yín èyí tó pe Abu Hurairah tó pe ní al-Majiri kí lẹ rí sọ lérí tẹ ǹjẹ́ àti ẹ̀rẹ́ nìkan kó kọ́mẹ́ntì lérí ẹ̀ nínú yín sẹ́nìkan nínú yín kọ́mẹ́ntì lérí ẹ̀ atàlàn gbogbo yín lẹ pàdé pẹ̀lú Ọlọ́run albarikola náà Muhammad lọ́dọ̀ Ọlọ́run ẹ wá ní fi ayé tẹ wáyé ayé tàwa mẹyà ẹ ní fa ayé ìbílẹ̀ tí ọba mi tí ó ti san yín lẹ́san gbogbo wa yín àtàníyàn tẹ fi ń lo ayé yín pẹ̀lú gbogbo lọ́dọ̀ Ọlọ́run. Muawiya Ibn Taymiyyah
òun ló pe Abdullahi ibn Umar ó pè ní mubtadi'un sahabiyyun jalil, sàhábí ńlá, sàhábí àgbà, ó pè ní mubtadi'un. ẹ̀yin sàlàfíà ẹ̀yin náà mọ̀ bí ẹ ti yàní bí yàní àlìtìdáwù bó ṣe tóbi tó lọ́dọ̀ yín, ẹ mọ̀ Abdullahi ibn Umar sàhábí ńlá, sàhábí àgbà, Ibn Taymiyyah pè ní mubtadi'un nínú tírà rẹ̀ ló wà, kìí ṣe àdáparọ́ mọ́ ni. ẹ sọ̀rọ̀ lérí ẹ̀ tóun ti bẹ́ ẹni èsàfà yín mọ́ ní Ibn Taymiyyah, sẹ́ni kìí sàfà yín mọ́. wallahi tallahi fúnmá billahi lazi la ilaha illa huwa, àwọn ààyè tí Ibn Taymiyyah ti sọ ìsọkúsọ nípa sàhábí ànábì wallahi ó pọ̀ ní ọwọ́ mi púpọ̀, mo fa Al-Qur'ani mo fi búra, àti bí tó ti fi ẹnu tó ti fi dí ìwọ àná Muhammad sallallahu alaihi wasallam tó ti fi dí ìkù. a sì wá ń dákẹ́ fún yín àwọn òyìn ràn pé ká má máa fẹ̀dí ara wa síta, ká má máa fẹ̀dí ara wa síta. ẹ máa wá ṣe bí ìgbà tẹ ní fáàtì lọ́wọ́, ẹ wá ń pariwo látijọ́ yìí pé èèyàn ń bú sàábé, èèyàn lòun ò bú sàábé. Kí ni pọ́blẹ́mù yín? Kí ni pọ́blẹ́mù yín? tó bá jásí pé ó bá bú ẹ sì fílẹ̀ pẹ̀lú Ọlọ́run tí ó ṣèdájọ́ ẹ, sẹ́yìn lẹ́dájọ́ rẹ̀ ni, ẹ̀yin lẹ́sàn ni, sẹ́yìn lẹ́sàn ni.